Prophet Odúméje ti sọ̀rọ̀ ó ti ṣe ìkìlọ̀ tó lágbára. Ó ní revolution ńlá ń bọ̀, ó ní riot ń bọ̀, ó ní àwọn èèyàn máa dìde pẹ̀lú ìbínú àti ebi pé wọ́n máa bẹ̀rẹ̀ sí kọjú ìjà sí àwọn olóṣèlú ọ̀jẹ̀lú. Ó ní kí àwọn olóṣèlú kí wọ́n ṣọ́ra kí wọ́n múra o. Ọ̀rọ̀ yìí lágbára o. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu Prophet Odúméje. Ó sọ àwọn ọ̀rọ̀ yìí ṣùgbọ́n tẹ́ ẹ bá wo náà látàrí gbogbo ohun tó ti ń ṣẹlẹ̀, oríṣiríṣi àwọn wòlíì náà ni wọ́n ti ń sọ oríṣiríṣi nípa ohun tó máa padà ṣẹlẹ̀ sí Nàìjíríà ńgbà tó bá yá. Ṣùgbọ́n èyí tí Prophet Odúméje sọ yìí, ó ló máa lágbára o, ó ló máa lékenkà. Ó ní àwọn èèyàn máa bínú tán débi pé àwọn olóṣèlú ó máa ṣeé ṣe kí wọ́n má fẹ́ẹ́ lè máa kọjá lójú títì. Ẹ wo ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ ń bẹ́nu fọ́nrán yìí, ẹ gbóhùn lẹ́nu wòlíì Odúméje. A great something is going to happen in Nigeria. A revolution, a serious havoc and riot will happen in Nigeria. People will come out to destroy the government. And a lot of politicians will be on the lawn. I saw danger that is coming in the life of all the politicians in this country. People will use anger and hunger to take justice from their hands and killing a lot of people. And it's streets everywhere, crowd, no movement of any politician's car. I'm seeing a serious anger coming. That's what I'm saying. And the way the thing will come, nobody can expect it. Politicians be warned now. That's my message. Tí àwọn èèyàn sọnù fọ́nrán yìí nígbà tí wọ́n gbọ́ gbogbo ohun tí Prophet Odúméje yìí sọ. Cubana crypto ní nothing evil will happen in this country till after Tinubu finishes 8 years in the mighty name of Jesus Christ. Amen. May ọjọ́ ní amen o. Let it happen in Jesus name. Àwa mọ èyí tó ń ṣe amen sí bóyá ohun tí Prophet Odúméje ń sọ ni. Show 0012 ní I covered Alex Oti with blood of Jesus. Àwọn èèyàn ní we are ready, let it happen. I'm just party ló sọ̀rọ̀ yìí. Official heighten ní I saw it in my dream 4 days ago. Esther Samuel ní a revolution. Ó ti ẹ̀ ń fi Odúméje ṣe ẹ̀yẹ ní Dunia ní if that will be solution to Nigeria corruption and injustice, may God let it happen. Zimils ní okay kò sọ yẹn dáadáa. TJ Odu ní 2027 is the time. The problem is our security agencies, army and police. Emoni ní Papa is warning. Hype man no get mouth for this one. Luis Davido ní it will happen in 2027 if Tinubu manipulates the results. As Stainless ní I pray for the fast approach of this event. I can't wait to devour Akpabio, Wike, EFCC chairman, IGP and many more on protest ground. Chukwuma ní let it happen. Petros ní initiating violence when it is not a prophecy from God. Amos Onoskuba ní I can't wait to see it happening. It's overdue for real. Ilé leto yìí Maazi Chukwuka ní the zoo must go down and nothing anyone can do about it. Oríṣiríṣi làwọn èèyàn sọ, àwọn kan gbóṣùbà fún, àwọn kan bu ẹnu àtẹ́lu ohun tó sọ pé kò lè rí bẹ́ẹ̀ pé ńgbà tí Tinubu ṣì wà lórí àlééfà. Fisóyè ní anger and hunger 5 and 6 they usually work hand in hand. Ọ̀rọ̀ rèé o, àmọ́ pẹ̀lú ibi tó ń pa àwọn èèyàn yìí, ṣé irú nǹkan báyìí ò wá ní ṣẹlẹ̀ báyìí ẹ̀yin èèyàn wa? Ọ̀rọ̀ rèé o, èèyàn kan ní revolution that's the only solution. Apatiego 2027 will trigger it if INEC repeats the sham they conducted in 2023 in the name of election. I have decreed and so shall it be. Aristotle ló fi ọ̀rọ̀ yẹn ránṣẹ́. Ẹ̀yin èèyàn wa, òun náà làwọn èèyàn sọ yìí o. tó òun lẹ ti gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn nítorí wòlíì yìí ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn èèyàn gbàgbọ́ pé ìṣẹ̀mọ̀ òun náà ń pè ní àbídòṣekà tó ní orúkọ rẹpẹtẹ báyìí tó dàbí ìgbà tí wọ́n bá ń speak in tongue táwọn èèyàn máa fi ń ṣeré tán fi ń ṣẹ̀fẹ̀. Àwọn kan gbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé
gbogbo iṣẹ́ ìránṣẹ́ tó ń ṣe pé kì í ṣe látọ̀dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ làwọn kan gbàgbọ́ pé pé àbídòṣekà ni, pé alágbára wòlíì ni. Ẹ̀yin èèyàn wa, pẹ̀lú gbogbo èyí tó wá sọ yìí, kí lè ròyìn lórí ẹ̀? Kí lẹ rò pé ó máa jẹ́? Ṣé ẹ rò pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí ó ṣeé ṣe kó múrù nǹkan tí wòlíì yìí sọ jáde? Kí lè ròyìn lórí ẹ̀? Wòlíì ti sọ̀rọ̀, kí lẹ̀yin rò pé ó máa jẹ́? Báwo ló ṣe máa jẹ́? Báwo ló ṣe rí lọ́dọ̀ yín? Drop comment and remember to like, share and follow us. Thanks for watching. I love ìpolówó ọjà kó WhatsApp number page. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa. Kí làṣírí ogun yẹn gangan? Ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.